Mákindé lòun ṣetán láti ṣe àtúntò Nàìjíríà lọ́dún 2027. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó mà ti sọ wípé ẹgbẹẹgbẹ̀rún ọmọ Nàìjíríà ń lòun fẹ́ mú kúrò nínú ìṣẹ́ àti òṣì èyí tó ti ń bá wọn fínra láti bí ọdún 3 lé díẹ̀ sẹ́yìn nítorí àgbékalẹ̀ tí kò dára. Mákindé ló mọ̀ sọ̀rọ̀ náà níbi ìpàdé gbogbogbò ẹgbẹ́ òṣèlú APM èyí tó wáyé ní ìpínlẹ̀ Bauchi ní ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Gómìnà Ọ̀yọ́ tó ń jáde du ipò ààrẹ ilẹ̀ Nàìjíríà nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 ó mà jẹ́ kó di mímọ̀ pé òun yóò ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ní ọkàn bíi tòun láti rí wípé Nàìjíríà mọ̀ dé ipò tí àwọn aráàlú ń fojú sọ́nà fún. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ọjọ́ 14 oṣù karùn-ún ọdún yìí òun ni Mákindé mà fi èròǹgbà rẹ̀ hàn síta láti jáde du ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APM nílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó mà kéde yìí níta gbangba níbi ìpolongo tó mà ṣe níbi tó ti fi tó gbogbo èèyàn létí pé òun ti kúrò lẹ́gbẹ́ òṣèlú PDP tó gbé òun wọlé. Mákindé ní òun kò déédé jáde fún ipò ààrẹ bí kò ṣe láti ṣe àtúntò ilẹ̀ Nàìjíríà àti pé àfojúsọ́nà báyìí òun ni láti jẹ́ kí ipò náà kó já mọ́ òun lọ́wọ́ àti ẹgbẹ́ òṣèlú APM síwájú sí ìmọ̀ ló mà sọ pé kì í ṣe iṣẹ́ kékeré òun ni láti gba ipò lọ́wọ́ ìṣàkóso tó wà níbẹ̀ tó sì ní iṣẹ́ ńlá òun ni ètò ìdìbò ọdún 2027 òun ni yóò mọ̀ jẹ́. Ó ní ohun tó dára ni láti fún àwọn ọmọ Nàìjíríà ní olùdíje tó kájú òṣùwọ̀n láti gbà wọ́n kúrò nínú ìyà àti ìpèníjà tí wọ́n ń dojúkọ pẹ̀lú ìlérí wípé ọjọ́ iwájú Nàìjíríà yóò dára lábẹ́ ìṣàkóso tó ń bá di ààrẹ Nàìjíríà. Nínú ètò náà ìmọ̀ ló mà tún ti kéde Lawal Daura gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe igbákejì rẹ̀ fún ipò ààrẹ nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027. Daura ó ní ọ̀gá àgbà fún àjọ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS nílẹ̀ Nàìjíríà nígbà kan rí. Mákindé sọ pé kì í máa ṣe wípé òun dédé yan Daura gẹ́gẹ́ bí igbákejì òun bí kò ṣe láti mójútó ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Nàìjíríà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ dẹ̀ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wo wa o. A kú ọlá Jímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀lẹ́mí àti yóò sí lókè ìpè àmín. Ẹ̀yà Yorùbá World TV ìkànnì tó sojú ọmọ kóòtù òjìrè.